ọ̀gá ẹni tí máa ganá kiri òun gangan ni K1. Tá bá sọ tó ń bá ń sọ lé ní pé àwọn kan ganá nínú ọ̀gá ẹni tí máa ganá kiri òun ni K1. Ibi ó délé ní náà wá gbé ló ṣe débẹ̀ náà kí ni. ẹ̀yin tèmi ibo la tún já sí báyìí o lórí àwọn àáfàá Ganusi àáfàá Akeem ti yarí finally pé Wàsíù gangan ló lórí àwọn àáfàá Ganusi ló bá tán ẹjọ ẹja jọgbọ lẹ́nu àáfàá Akeem. ta ni ojú ọmọ sọ pé àwọn àáfàá kan ganá kiri ta ni tá a bá kàn ń ṣàwàdà tá a bá ń sọ gbogbo fídíò tí mo ṣe ń jẹ mọkàn kọ̀ọ̀kọ́ wá ṣàwàdà ni gbọ́n tá a bá fẹ́ jókòó ti òdodo ọ̀rọ̀ tá a fẹ́ sọ òdodo mọkàn tí ẹ̀ tó wá tún fídíò yẹn wọ́n á wò pé fídíò tí mo ṣe mọkàn lọ ṣàwàdà lásán we have to let people know the fact. Tá a bá kàn ń ṣàwàdà a kàn ń ṣàwàdà ni ọ̀rọ̀ yẹn ju ẹnu K1 lọ ó dẹ̀ yẹ ká jẹ́ K1 gan ọmọ pọ̀ gangan fúnra rẹ̀ nínú tábà ní nínú kẹrùkẹrù ọ̀gá labuké nínú alágbe nínú kéèyàn jẹ́ ọ̀gá nínú ẹni tí máa ganú kiri ayé ọ̀gá ni K1 ọ̀gá ni K1 torí gbogbo ibi tó dé lénìí gbogbo ohun tọ́lọ́ ń kó fún un lérè lénìí ọ̀gánú káàkiri ni ọ̀gánú kiri ayé ṣé iṣẹ́ ẹ̀dá kan ṣe aṣọ ní ń fọ̀ ni iṣẹ́ wo ló ṣe tó fi kó gbogbo tó lọ ní kó kójọ yẹn kí ṣe bá gbé ló ṣe débẹ̀ àgbé ló ṣe débẹ̀ ó túmọ̀ sí pé òun náà ń ganú kiri òde olóde ọ̀ganú kiri òde olóde Ọlọ́run fi ní kó ní òde ibi tó dé yẹn mo dẹ̀ fẹ́ ká mọ̀ mo fẹ́ sọ nǹkan kankan fún wa sẹ́ẹ̀rí gbogbo ẹni tó bá ti lójú kòkòrò ọmọ aláhùn gbogbo ẹni tó bá ti láhùn ọmọ alójú kòkòrò títí àwọn èèyàn wa ń bẹ lára wọn o and I'm coming to that aspect ṣùgbọ́n K1 tó sọ pé àwọn kan ń ganu àwọn àfáà kan ń ganu kó padà sí ẹlẹ́nu who are you kí ló ní bẹ́ẹ̀ náà ló ń bá president wá sọ̀rọ̀ ló ń lákọ̀ ọmọ president lè rí ní tó lè gbà kíkanú àwọn olórin Saheed Òṣùpá tó bẹ́ẹ̀ kọ́ lákọ̀ ọmọ ẹ lórí òní gbà Wàsíù Àlàbí ò lè lákọ̀ ọmọ ẹ lórí òní gbà very arrogance yẹn is very much is too much ó ti pọ̀ jù o lè rí àwọn èèyàn fín ṣùgbọ́n o lè gbà kẹ́nìkan orí ẹ fín K1 o lè rí àwọn èèyàn fín níbi òkú yẹn sẹ́rí kébé Kwara sẹ́rí kébé ń bẹ̀ ẹni ẹ lọ watch ẹni ọba ti láhùn ọmọ alọ́kànjúà ẹni ọba ti lọ́kànjúà ọmọ aláhùn I see no reason for that statement bí ojú pé ìwà ahun náà ló fa statement yẹn ìwà ahun òun ló fa statement yẹn Saheed Òṣùpá bí máa ń jẹ́ òní nà àbí ó sòkú ìgbà tí ìyá Saheed Òṣùpá kú ẹ wo bó ṣe yẹ ìyá yẹn ẹ wo báyẹ ìyá yẹn ṣe rí ẹ wo gbogbo àfáà tó lọ síbẹ̀ Saheed Òṣùpá ṣe dáadáa kò dẹ̀ sọ statement kankan tó lè kó àbùkù bá àfáà ṣùgbọ́n K1 believe pé òun gbọ́n ju gbogbo ayé lọ K1 believe pé òun ti lọ́lá ju gbogbo ayé lọ K1 believe pé òun ti mọ̀ ìyẹn ju gbogbo ayé lọ ó believe pé òun ti wà láàyè kan tẹ́nìkan ò dé rí gbogbo ohun tó rúbọ lójú nìyẹn ó ti believe pé òun ti wà ní climax level tẹ́nìkan kan ò lè dé ẹnìkan kan ò dé.